bá rí ọba àlú wọn bú mọ́ tó bá ti gbé ní nígbà rí ọba àlú wọn náà ní máa bú àtàwọn ẹbí ẹ̀. Bí ọba rí ọba àlú wọn bú mọ́ tí ó sì rí àwọn ẹbí ẹ̀ bú mọ́ kó má tú àṣírí àìmọ̀kan rẹ̀ lọ́dọ̀ àwọn tasawuf. Torí pé ètò sọ yìí sì ìdí àìmọ̀kan ni wọ́n ló ti gba lọ́kọ̀ gan-an. Ìran ajá ní ilẹ̀ ẹgbẹ́ ìran ajá ní sì máa bí ìran jẹ kò sí tútù ibi kájá ogbó. Ṣùgbọ́n ìjọ jẹ́ kàyéfì ni pé ajá gbé mọ́ ìwọ́lẹ̀ wá gbé májá. Èyí tó burú ní pé ajá bú ìrẹ̀ jẹ wọ́n ara ya ágbàjọ́ ti burú bẹ̀ nínú oúnjẹ padà ìwọ́lẹ̀ wá bu ajá jẹ èyí ìlú ìdá. Ṣùgbọ́n jíjí ìdá sọ̀rọ̀ yìí tí ó dé tí ìmọ̀wò Ògbómọ̀ṣọ́ ṣe lórí tó sọ tí ọ̀dá torí nǹkan méjì ni. Àkọ́kọ́ nítorí ààyè tó wà gẹ́gẹ́ bí ìmọ̀wò ìlú personality rẹ̀ pé ó bí kí ìmọ̀wò ìlú ló mọ̀ sọ̀rọ̀ yìí kájọ́ mọ̀ pé nítorí rẹ̀ ìsọkúsọ ni kájì fi lè pé ó fi àwòmọ̀ kan hàn ẹlẹ́ẹ̀kejì pé àwọn yóò wá ní ẹni tó sọ̀rọ̀ yìí dókítà yìí ó yẹ káwọn yóò wá di pé wọ́n ní mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ṣe gba dókítà rẹ̀ àwọn òun ló ṣe screening fún tó fi dì lẹ́nu torí pé ó fi àwòmọ̀ kan hàn nínú ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ náà wọ́n ní ká má fi àná Muhammad ní bàbá wa gbogbo ìlú tó bá fi ànẹ́bì ní bàbá ẹ̀ ó ti ṣẹbọ kí wọ́n gbá létí kí wọ́n rù bí ó ní ìmọ̀hùn tẹ̀ sọ̀rọ̀ pé kẹ́ gbá létí kí wọ́n rù ó fi ọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ hàn ìdí wáyé ọ̀rọ̀ ọmọ ní kìí ṣe ebú alẹ́kẹ́ àná Muhammad ní bàbá wa kí ànàbí yóò àwùlá bí mu'minina bí anfusihim min anfusihim wa azwajihim ummahatuhum nusratul Ahzab tàbá pàtí kí áyà ìyẹ̀rẹ̀ ní ọ̀tọ̀ ní tí ó tù sí ìdá ṣèbí ìyàwó ànẹ́bì lọ́nu ọlọ́run lè wúyà wa bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn àfáà usul al-fiqh ó tó kíkẹ́ ó tó kìlí kan ní kìyàsùn àwùlá tẹ́rí kìyàsùn àwùlá yìí òun ní òye ìmọ̀wò Ògbómọ̀ṣọ́ tí fi ń lùkú rì kí ló ń pè ní kìyàsùn àwùlá tẹ́rí kìyàsùn àwùlá yìí ó lágbára ju lọ́sùn Al-Qur'ani lọ kìyàsùn àwùlá irú wọn bá ti gbé kìyàsùn àwùlá kalẹ̀ ìyí lọ tún mọ́ lágbára ju lọ́sùn Al-Qur'ani lọ for example níbi tí Ọlọ́run ti sọ fún wa pé wọ́n látẹ̀kí láwọn mọ́ ó fi wọ́n látẹ̀kí Ọlọ́run ní gbọ́dọ̀ ṣe sí ọ̀sáwọ̀ òbí ní wọ́n látẹ̀kí àrùn náà sì gbọ́dọ̀ jáde lọ́wọ́ kò sí àyà tọ́lọ̀ tí ní ká mọ́ nà òbí wa kò sí pé àyà yìí lọ́lọ́ ti ní gbọ́dọ̀ nà òbí ní kò sí ṣùgbọ́n kìyàsùn àwọn láyìí òun ni wọ́n lò lórí ayàwó wípé èyí tó burú jù nínú ẹ̀ṣẹ̀ òun ni kí ẹ̀ ṣe sí ọ̀sá òbí ẹ̀. àwọn wípé sí ọ̀ ó tún kéré ju kí ẹ̀ lọ òbí ẹ̀ lọ ó jẹ́ sí pé kìyàsùn àwọn lá òun ló lágbára ju kí ẹ̀ lọ òbí ẹ̀ òun ló lágbára ju kí ẹ̀ ṣe sí ọ̀sá òbí ẹ̀ lọ àyíké tí ẹ̀ bá lọ òbí ẹ̀ ó tún lágbára ju kí ẹ̀ jáde lọ òbí ẹ̀ lọ. ìjẹ́ sí pé ìwọ́n lágbára jù ní ẹ̀ṣẹ̀ èyí tó bá lọ òbí ẹni Ọlọ́run sì ní ká nà wọn kò sì sáyà tó ní ká nà wọn kìyàsùn àwọn láyìí láwà ń lò lórí àyà wàsíwájú ní ìmọ̀ àtùkù pàápí àpẹẹrẹ tọ́lọ̀ ṣe bá ní Muhammad pàápí àpẹẹrẹ tọ́lọ̀ ṣe fún mi pé ó pe àwọn ìyàwó ànẹ́bì ní ìyá wa nígbà tí Ọlọ́run wá pé ìyàwó ànẹ́bì tó pè wọ́n ní ìyá wa kí ni ànẹ́bì ó wá jẹ́ ìyàwó tí ń jẹ́ ìyá fún wa kí ni ọkọ wà jẹ́ bàbá wa ní àrìjálú qawwamuna 'ala nisa ìsàn bíbẹ ìyàwó ànẹ́bì ní ìyá wa yẹn àwòlá nìbábì àwòlá èyí tó lágbára ju kí ìyàwó ànẹ́bì ó jẹ́ ìyá wa lọ òun náà ni kí ànẹ́bì ó jẹ́ bàbá wa. kìyàsùn àwòlá ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó mọ̀ tí fi ń wòròwòrò advice tí ń fún ni wípé tí ò bá yọ ọba àlú wọn bú mọ́ tó bá ti gbé nígbà yìí ọba àlú wọn náà ní lọ bú àtàwọn ẹbí ẹ̀ bí ò bá yọ ọba àlú wọn bú mọ́ tí ò sì rí àwọn ẹbí ẹ̀ bú mọ́ kó má tú àṣírí àìmọ̀kan rẹ̀ lọ́dọ̀ àwọn tasawuf torí pé ìtòsọ yìí sì ìdí àìmọ̀kan ni bọ́ọ̀lù ti gba lọ́kọ̀ gan-an